Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Thursday, April 30 ọdún 2026 tá a wà nínú èyí. Mo ń fàwọn pé kí gbogbo ojú tó ń wò ìpátá kò parí oṣù kẹrin April, gbogbo wàhálà ìdààmú ìpáyí keke gbogbo ẹ̀ pátápátá yóò bóṣù yìí lọ, yóò dópin, yóò parẹ́ mọ́ oṣù April yìí láṣẹ Èdùmàrè. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ tó lágbára ló jẹ́ o. Ọjọ́ ìjọ tó ṣe é pé ó ṣe é ṣe ní òwúrọ̀ kùtùkùtù kí nǹkan bíi àìgbọ́ra-ẹni-yé díẹ̀ kó wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín, bóyá ìtẹ̀ṣe tì lánàá àbí ìtẹ̀ṣe pàṣẹ lánàá. Ó ṣe é ṣe kí ẹ tún fẹ́ jíròrò lọ́jọ́ tòní láàárọ̀ ọjọ́ tòní táfẹ́ bí kẹ́ má fẹ́ gbà fún ayé, ṣùgbọ́n gbogbo ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ ní kíákíá báyìí láàárọ̀ kùtù yẹn náà ni gbogbo ẹ̀ máa fẹ́ kásẹ̀ ńlẹ̀. Ọjọ́ tòní tí wájú ọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni rárá, ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí wọ́n lè jẹ́ èèyàn àbúrú, wọ́n lè jẹ́ ní ibi sí yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ má finú tán ọ̀rẹ́ lénìí, ẹ má kó ọ̀rẹ́, ẹ má bọ́ ọ̀rẹ́ jáde lọ bíkíbi, ẹ má wà pẹ̀lú ọ̀rẹ́ rárá lọ́jọ́ tòní. Ó dára kẹ́ dá ṣe púpọ̀ lọ́jọ́ tòní ju kẹ́ kọ́ ọ̀rẹ́ lọ, torí kíkọ́ ọ̀rẹ́ ó ṣe é ṣe kí àbámọ̀ kó fẹ́ wáyé láti ibẹ̀. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé àwọn èèyàn àtàwọn kọ́sítọ́mà yín ó ṣe é ṣe kí ìṣù fẹ́ wáyé kí yóò má fi bẹ́ẹ̀ gùn régé dáadáa. Àwọn ìṣù tó dẹ̀ fẹ́ wáyé tí ẹ bá fọgbọ́n sí láàrin ọ̀rẹ́ àbí láàrin èèyàn àtàwọn oníbàárà yín, ó ṣe é ṣe káwọn míì láwọn oníbà yín dúnàádúrà mọ́, ó ṣe é ṣe kẹ́yìn àtàwọn ọ̀rẹ́ iná ó ṣe é ṣe kó ṣe é pé á dàbí ìgbà pẹ́fẹ́ bára ṣe mọ́. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, sùúrù báyìí lẹ́fi lọ́jọ́ tòní já ní gbogbo ọ̀nà. Ire adé, ìfọ̀kànbalẹ̀ adé tí ẹ bá lè fi sùúrù ṣe ní ọjọ́ tòní. Ní àyè iṣẹ́ tẹ́ bá fọgbọ́n ṣe iṣẹ́ lọ dáadáa, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín ó ṣe é ṣe kí ó rí bákan láàárọ̀ kùtù ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni bọ́jọ́ tòní ṣe ń lọ náà ó ṣe é ṣe kí àwọn ìlà ìlú kéékèèké náà kó máa ṣẹlẹ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín, ṣùgbọ́n gbogbo ẹ̀ fáwọn yípo padà ọ̀tun èyí tó fẹ́ wáyé nínú relationship yín ni tó bá jẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ yín. Tẹ́ bá ti mú sùúrù lò kò ní sí wàhálà yípo padà rere èyí tẹ́ ẹ̀ ń fẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ yín yẹn á wáyé láṣẹ Èdùmàrè. Nípa ọ̀rọ̀ owó, tẹ́ bá ráyè ṣiṣẹ́ dáadáa iye owó lè wọlé fún yín lénìí. Bí ìṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kẹ́ àwà fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó ṣe é ṣe kí ìṣù náà wáyé fún ọ̀pọ̀lọpọ̀ yín ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ìṣù ilé jẹ́ sudden ìṣù tó ṣe pé expect tó ṣe pé a fẹ́ bí kí stress ara yín díẹ̀ níbi iṣẹ́. Stress àpọ̀ níbi iṣẹ́ lè ní ẹ máa busy dáadáa lọ́jọ́ tòní, busy lórí àwọn àtúnṣe kan tẹ́ ń ṣe. Ó dàbí ìgbà pé ẹ̀ ń ṣe àwọn àtúnṣe kan ní ẹnu iṣẹ́ lè ní àtúnṣe yẹn máa wá ṣe àdàbí ìgbà pé mistake tún wáyá, tún dàbí ìgbà pé jẹ́ kí n tún restart mi kí ní ṣe, tàbí kó jẹ́ pé difficult task kan máa wà wájú yín tó ṣe pé ẹ máa mójútó mi tí ì ṣe ṣá tó wá fẹ́ gba time yín dáadáa, tó wá fẹ́ gbà àkókò yín dáadáa ní ọjọ́ tòní. Tẹ́ bá mú sùúrù lò dáadáa ní àyè iṣẹ́ tí ẹ farabalẹ̀ tí ẹ kánjú gbègbèsẹ̀ àbí yára pinnu rárá lórí ohunkóhun tí ẹ bá ń ṣe níbi iṣẹ́, ó ṣe é ṣe kí iṣẹ́ lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá nílò àmọ̀ràn lọ́jọ́ tòní, ẹ láǹfààní àti gbàmọ̀ràn èèyàn lọ́jọ́ tòní, kẹfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kọjọ́ tòní lè lọ dáadáa kó lè gún régé. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan ní ọjọ́ tòní o. Relationship yẹn á wá dára torí ó ṣe é ṣe kẹ́ rí support olólùfẹ́ yín tàbí support ẹnikẹ́ni nígbà tí ẹ bá béèrè fún, ó ṣe é ṣe kí ẹ rí. Iye owó ṣe é ṣe kí ó wá rí bákan náà lọ́jọ́ tòní. Tí iṣẹ́ bá ti rí bákan ó máa fẹ́ ti rí owó. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní. Ní àfikún fẹ́yìn oníràwọ̀ Taurus, ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín lọ́jọ́ tòní o. Àìlera lè fẹ́ ṣàkóbá fún iṣẹ́ díẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣe é ṣe kí fàǹfà wáyé láàrin bí ìlera ara yín ṣe fẹ́ rí àti bí iṣẹ́ ṣe pọ̀ nílẹ̀ sí tẹ́ fẹ́ mójútó. Ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ ìlera ara. Tẹ́ bá ṣiṣẹ́ díẹ̀ kẹ́sìmí díẹ̀ kọjọ́ tòní lè dára. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní kò sí wàhálà, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìrọ̀rùn ló jẹ́ pẹ̀lú, kò ní sí ìṣù rárá níbikíbi láyè káyè. Ọjọ́ tó máa lọ sòsé lọ́jọ́ tòní jẹ́, wàhálà àdàmú ò ní jẹ́ ti yín rárá. Iṣẹ́ lọ dáadáa, ẹ máa wà creative, ọpọlọ yín á jí pépé, àwọn èèyàn máa gba ti yín dáadáa, àárín èèyàn àtàwọn olólùfẹ́ yín máa gún régé. Ọjọ́ ìdára kẹ́ fi ṣe dáadáa sáwọn ọmọdé, nǹkan tẹ́ bá ní nípa láti ṣe fáwọn ọmọdé ẹ lè ṣe fún wọn lọ́jọ́ tòní, kò sí problem rárá. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ni láti tún fi lo idea yín láti jẹ́ kí ìrọ̀rùn dé bọ́mọlàkejì. Ibikíbi tẹ́ bá wà lénìí, idea yín ló máa jẹ́ tó ṣe pé ó máa ràn wọ́n lọ́wọ́. Ìbàjẹ́ níbi iṣẹ́ kíbi iṣẹ́ tẹ́ bá wà, idea yín máa ràn wọ́n lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo influence yín
fún ìwúlò ọmọ aráyé dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní á lọ dáadáa. Ẹ má ṣe iyèméjì lórí ohunkóhun ohun tó bá ń gbé yín nínú láti ṣe. Ẹ lè ṣe, ẹ lè gbafẹ́ bó ṣe wù yín, ẹ lè jẹ̀gbádùn ara yín bó ṣe wù yín lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú rárá. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa. Ire owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ kíyèsára ló jẹ́. Ọjọ́ tẹ́ni láti kíyèsára dáadáa ló jẹ́ o. Àárín ẹ̀yin àti olólùfẹ́ yín ó lè má gún régé. Ẹ sì ṣọ́ra ṣe láti báyàn dà papọ̀ lénìí. Ẹ má bẹ́nikẹ́ni daṣẹ́pọ̀ àbí dà nǹkan papọ̀ rárá lọ́jọ́ tòní, kò dára rárá o. Nǹkan tẹ́ bá dàpọ̀ pẹ̀lú èèyàn lénìí ó lè lẹ́jọ́ nú, ó lè ní ìṣòro rẹpẹtẹ nù, pàápàá ènìyàn yẹn ní àyíká lẹ́yìn, ó lè jára lé, ó lè jẹ́ ẹni tẹ́jọ́ ń gbé, lè jẹ́ nu fámìlì. Ẹ má bá wọn dà nǹkan papọ̀ lọ́jọ́ tòní. Kí ẹ kíyèsára, kí ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní, kí ìṣù má wáyé láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ìtẹ́sí ti dàpọ̀ pẹ̀lú èèyàn, ìtẹ́sí ti dàpọ̀ pẹ̀lú èèyàn láti ọjọ́ mẹ́ta. Ẹ fọpọlọ pípé handle ẹ̀ kó má jẹ́ pé lè ní gangan ìṣù máa fẹ́ wáyé lórí nǹkan tí ẹ dàpọ̀ pẹ̀lú èèyàn. Àárín ẹ̀yin àti àná yín náà ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé lọ́jọ́ ti tòní láàrin wọn. Kí ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ má bá olólùfẹ́ yín jà, ẹ fọgbọ́n ṣe níbi báyàn dà nǹkan pọ̀ lọ́jọ́ tòní. Nínú ilé náà sì ré, ẹ rí dájú pé ẹ jẹ́ fàyè gba ìjà àbí ìbínú láyìíká yín ní inú ilé. Ó dára kí ẹ dá ṣiṣẹ́ yín lọ́jọ́ tòní, ó sì dára kí ẹ jókòó kí ẹ tún rárá yín pa lórí àwọn kankan tẹ́ bá wò pé bóyá ẹ fẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn tẹ́lẹ̀. Ẹ wo bá ẹ fẹ́ dá ṣe fúnra lára yín kó lè lọ dáadáa fún yín. Ọjọ́ tòní á dára tẹ́ bá fọgbọ́n ṣe tí ẹ sì fẹ̀lẹ̀ ṣe. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan díẹ̀. Nípa ọ̀rọ̀ relationship yín ó lè má lọ dáadáa rárá. Nípa ọ̀rọ̀ owó, ire owó lè wọlé fún yín díẹ̀ ní ọjọ́ tòní tí ẹ bá ráyè falẹ̀ mọ́ iṣẹ́. Láìtí ẹ lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ìṣù díẹ̀ lè wáyé ní àárín ẹ̀yin àti olólùfẹ́ yín. Ó lè jẹ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ máa sọ, kẹ́kọ̀ọ́ máa bára yín jíròrò lórí nǹkan kan kí ìjíròrò yẹn lè wá fẹ́ lead sí ìfàǹfà. Báyìí ló ṣe lọ, báyìí kọ́ ló ṣe lọ, báyìí ló ṣe rí, báyìí kọ́ ló ṣe rí. Ẹ kíyèsára pẹ̀lú argument lè bí kí ó máa wú àwọn nǹkan mi jáde nínú ọ̀rọ̀. Ẹ kíyèsára kẹ́ ẹ ṣọ́ bí ẹ ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ ní sọ̀rọ̀ sọ láṣẹ Èdùmàrè. Ẹ ṣọ́ bí ẹ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, torí bẹ́ẹ̀ bá ṣe gbọ́rọ̀ kalẹ̀ sí ó ṣeéṣe kó fẹ́ máa bí olólùfẹ́ yín nínú, kí lè fẹ́ bí ìjà, kó fẹ́ bí ìṣù láàrin yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára láàrin ẹ̀yin àtàwọn ọ̀gá yín, láàrin ẹ̀yin àtẹni tí ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ náà. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín. Ṣẹ̀mọ̀ pé yín lóhùn tó bá jábọ́ kò ní ṣe kó mọ́. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lọ́jọ́ tòní. Ó bẹ́tà kẹ́ silent ju kí ẹ bẹ́yàn fà wàhálà àbí kí ẹ bóyàn àbí kẹ́ sọ̀rọ̀ sí èèyàn lọ. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Sùúrù báyìí kì í pọ̀jù àfi tí ó bá tún ní tó. Òun lè yanjú ọ̀rọ̀ ayé àti olólùfẹ́ yín ní ọjọ́ ti tòní. Kò wá sí wàhálà, kò wá sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa tí ẹ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Nípa ọ̀rọ̀ owó náà, ìṣeré owó ṣeéṣe kó wọlé fún yín tẹ́ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́, ṣùgbọ́n relationship yẹn ló lè rí bákan tí ẹ bá kíyèsára. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Kò sí kò sí wàhálà, kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan máa lọ dáadáa fún yín. Àwọn nǹkan tí ẹ ti fẹ́ láti gbéṣe ó ṣeéṣe kí ẹ ráwọn nǹkan mí gbéṣe lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ ráwọn nǹkan ọ̀dùnnú lọ́jọ́ tòní dáadáa. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn èròǹgbà kan máa wá sí yín lọ́kàn lórí àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe, tó sì ṣeéṣe kó ṣe pé àwọn èròǹgbà ti wà lọ́kàn yín láti fi ọjọ́ mẹ́ta, tó ṣe pé ó ṣeéṣe kí ó bọ́ sí fún yín lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ rí wọn ṣe lọ́jọ́ tòní. Èní dára láti fi lé àwọn nǹkan tí ẹ ń fẹ́. Ẹ jókòó kí ẹ wo nǹkan tẹ́ ẹ ń fẹ́ fún ìgbésí ayé yín. Aṣọ tuntun ní, ilé tuntun ní, àwọn nǹkan mèremère tẹ́ ẹ ń fẹ́ ni. Ẹ jókòó kí ẹ rò. Àsìkò yìí náà sì dára fún yín láti fi bẹ̀rẹ̀ business èyíkéyìí tàbí láti fi ra ọjà kún ọjà. Gbogbo ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní, owó yín máa fi multiply. Ẹ lè kówó lórí nǹkan lọ́jọ́ tòní. Ẹ lè make effort láti make owó dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní higher chance láti rí owó ní ọjọ́ tòní tẹ́ bá lè lo ipá àtàkìtìyàn yín. Any opportunity tó bá wáyé ẹ grab ẹ. Any opportunity tó wáyé ẹ grab ẹ. Ìbàjẹ́ iṣẹ́ kékeré ló wọlé, ẹ má kọ̀ rárá. Ẹ ṣe kí ire lè wọlé láti ibẹ̀. Lè ràánú gba èsì pray dáadáa láàárọ̀ ìpè ọjọ́ tòní tó jọjọ́ owó fún mi. Kiri owó kó wọlé fún yín dáadáa. Kẹ́ ẹ àǹfààní jẹ dáadáa ní ọjọ́ tòní. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́ fún yín. Kò sí wàhálà, kò sí ìdààmú rárá. Ẹ push àwọn nǹkan tí ẹ fẹ́. Ẹ falẹ̀ mọ́ iṣẹ́ kẹ́ lè àǹfààní jẹ. Ẹ múnú àwọn èèyàn dùn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ó ṣeéṣe kí ẹ rí látara àwọn èèyàn náà, ṣùgbọ́n ẹni máa ṣe yín lórí lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí wọ́n kọ́ fẹ́ sọ yín pé lágbájá bá mi ṣiṣẹ́ iná, lágbájá bá mi ṣe nǹkan kan báyìí ná, ṣáájú kí wọ́n tó ní lágbájá yá mo dá ẹ lọ́lá, lágbájá mo ràn ẹ́ lọ́wọ́. Ọjọ́ tòní kí ẹ pray dáadáa kọjọ́ tòní lè lọ dáadáa.
iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa, iye owó náà ṣeé ṣe kó wọlé fún yín dáadáa lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ti tòní. Ọjọ́ tí ó ṣe pé ó gbà kíyèsára dáadáa ló jẹ́ o. Àárọ̀ kùtù ọjọ́ tòní olólùfẹ́ yín lè sọ̀rọ̀ sí yín o. Ó lè jọ̀rọ̀ tẹ́ sọkù lánàá kó fẹ́ sọ̀rọ̀ sí yín bákan ọ̀rọ̀ yẹn dẹ̀ lè fẹ́ dùn yín gidi gan ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ó ṣeé ṣe kí lè fẹ́ bí kí inú yín má fi bẹ́ẹ̀ dùn lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́yìn lóràwọ̀ Libra kò fi bẹ́ẹ̀ sí ìdùnnú rẹpẹtẹ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ wá tún kíyèsára pẹ̀lú àwọn nǹkan bíi ọtí àmupara kínú mi lè dùn kí n ṣe àwọn nǹkan kan kínú mi lè dùn káyọ̀ mi lè kún. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Àwọn nǹkan dùnnú yìí kó má jẹ́ pé yóò fẹ́ pa ọ̀tá yín lára ní ọjọ́ tòní. Àwọn nǹkan tẹ́yìn gbèrò pé nǹkan yìí nǹkan ìdùnnú ni tí bá ti ṣe inú mi á dùn ayọ̀ mi á kún, ó ṣeé ṣe kí ìdùnnú má sí níbẹ̀ kó jẹ́ pé ìpalára púpọ̀ ló máa wà níbẹ̀. Ẹ kíyèsára pẹ̀lú nǹkan tó jọmọ́ pleasure lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ oníṣìnà ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ò ń ṣọjọ́ tẹ́ gbọ́dọ̀ fi ní ẹ fẹ́ ṣe ṣìnà kankan rárá pàápàá torí ṣìnà yẹn ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún yín gidi gan ní ọjọ́ tòní. Ó yẹ kó fẹ́ bí àrùn kògbóògùn àbí nǹkan kíkan tí ó lè fẹ́ affect ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa pẹ̀lú àwọn nǹkan dùn lọ́jọ́ tòní tẹ́ ń rò pé kíní máa ń múnú mi dùn. Ó sì dára ẹ lè pèèyàn, ẹ lè wà pẹ̀lú ọ̀rẹ́ yín, ẹni tẹ́ mọ̀ pé á múnú yín dùn, ẹ lè play game, ẹ lè wo movie tí inú yín ò bá fi bẹ́ẹ̀ dùn, ẹ lè ṣe àwọn nǹkan yẹn. Ṣùgbọ́n àwọn nǹkan míì bí nǹkan jíjẹ, nǹkan mímu láti jẹ́ kí inú mi dùn, láti jẹ́ káyọ̀ mi kún tó bá ti jẹ́ nǹkan tó ṣe pé ó lè mú ìpalára dání, ẹ má wulẹ̀ ṣe rárá. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ tó lólùfẹ́ yín sọ sí yín láàárọ̀ lè jẹ́ pé òun ló máa jẹ́ major cause of the problem lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ kíyèsára dáadáa. Ẹ wà ní ìdùnnú, ẹ try best yín láti wà ní ìdùnnú, láti wà láyọ̀. Ọlọ́run bá dùn yín nínú láṣẹ Èdùmàrè nípa ọ̀rọ̀ iṣẹ́ lè lọ dáadáa tí ẹ bá try best yín láti falẹ̀mọ́ṣẹ́ tẹ́ sọjú nù tẹ́ falẹ̀mọ́ṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé tí ẹ bá sọjú nù tẹ́ falẹ̀mọ́ iṣẹ́ dáadáa ní ọjọ́ tòní. Relationship yẹn ló lè rí bákan lọ́jọ́ tòní. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ ṣùgbọ́n ọjọ́ ìtúgba ìkíyèsára púpọ̀. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé láàrin èèyàn àti family ó ṣeé ṣe kí issue kékeré fẹ́ wáyé tàbí káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tó ṣe pé ó lè fẹ́ nílò àmójútó yín lọ́jọ́ tòní, ó lè fẹ́ nílò falẹ̀mọ́ yín lọ́jọ́ tòní, ó lè fẹ́ nílò prayer yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè láàlá tó jọmọ́ ti family gan ní ọjọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ falẹ̀mọ́ ọ̀rọ̀ mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Ẹ má bá mọ̀lẹ́bí kankan ní issue, ẹ má bá wọn dúró pé ẹ ń bá èèyàn kankan ní issue àbí táwọn síra yín àbí ṣépè fúnra yín. Ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Tí responsibility kan bá wáyé látọ̀dọ̀ family ó nílò kí ẹ fi ọpọlọ pípé yín kí ẹ fi ronú jinlẹ̀ nípa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tá fẹ́ test ìmísí yín dáadáa lọ́jọ́ tòní, tá fẹ́ test faith yín nínú Ọlọ́run Ọba lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó ṣe ohunkóhun. Tọ́rọ̀ bá gba kí ẹ béèrè sí lọ́jọ́ tòní. Ẹ lè dá ifá, ẹ lè ṣèwádìí onírúurú lásìkò yìí. Àsìkò yìí dára láti fi ṣèwádìí torí ọ̀pọ̀lọpọ̀ ogun lè fẹ́ wọlé tó jọmọ́ ti spiritual problem, àtáàkì láti pàṣẹ ogun ìdílé. Ó ṣeé ṣe kó fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ ọ̀tá yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára tẹ́ bá sùn tẹ́ bá láàlá àwọn àlá tẹ́ bá lálẹ́ ní. Ẹ rí dájú pé ẹ gbé ìgbésẹ̀ lé lórí, ẹ rí dájú pé ẹ ṣèwádìí lé lórí kẹ́ mọ̀nà àbáyọ lé lórí torí àtáàkì lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní látọ̀dọ̀ àwọn ẹni ibi, látọ̀dọ̀ àwọn ọ̀tá pàápàá àwọn tí ẹ súnmọ́ra tí ẹ jọ súnmọ́ra yín tàbí àwọn tẹ́ jọ ń tajà níbì kan náà tàbí àwọn tẹ́ jọ ń gbénu ilé kan náà. Àwọn issue lè wáyé láti bí bẹ́ẹ̀ lọ́jọ́ tòní tó jọmọ́ spiritual issue tó lè fẹ́ transform life yín, tó lè fẹ́ bí kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ẹlòmíì tó ti ń rí jẹ kọ́tà ẹlòmíì má rí jẹ mọ́, tó lè fẹ́ bí kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ẹlòmíì tájé ti ń wá fún kájé fẹ́ lọlẹ̀. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Àbúrò ò ní jẹ́ ti yẹn ní wàhálà ní dààmú. Ẹ kíyèsára kí ẹ fọgbọ́n ṣe ní ọjọ́ ti tòní. Kọ́jọ́ tòní lè lọ dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ bá ráyè lọ bí iṣẹ́ á lọ dáadáa fún yín lọ́jọ́ tòní. Relationship yín náà láàrin àti olólùfẹ́ yín kò ní sí issue rárá ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ire owó ṣeé ṣe kó wọlé fún yín ní ọjọ́ tòní tẹ́ bá falẹ̀mọ́ṣẹ́ dáadáa ní ọjọ́ tòní. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí kò sí problem rárá. Ọjọ́ ìjọjọ́ tó ṣe é pó dára. Ẹ máa rí support tẹ́ ń fẹ́. Ẹni tó jẹ́ bí àbúrò yín àbẹ́gbọ́n yín kan lè support yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ yín kan lè support yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí nǹkan dùnú dáadáa látara àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ọjọ́ ìdára láti fi ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn olólùfẹ́ yín, ọ̀rẹ́ ojúlùmọ̀, ẹ ṣe dáadáa sí wọn lénìí. Ẹ múnú wọn dùn, ẹ má yọ wọn kún nípasẹ̀ ṣíṣe dáadáa sí wọn. Ọjọ́ yìí kò sí wàhálà rárá. Ọjọ́ ìbùkún ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ẹ máa dàbí ẹni àpèsìn nítorí gbogbo èèyàn máa dájú sọ yín báyìí ni. Ó sì ṣeé ṣe kí gbogbo nǹkan tẹ́ gbélẹ̀ ní ọjà pátá
kó di títà káwọn èèyàn máa bá yín dúnàdúrà dáadáa ní ọjọ́ tòní, kájẹ́ bu igbá jẹ dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní jẹ́, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́ gbọ́ròyìn ayọ̀ gan látọ̀dọ̀ ẹni tó jẹ́ bí ọ̀rẹ́ àbí ẹni tó súnmọ́ yín ní ọjọ́ tòní, tá tún mú kí inú ti yín gan dùn, tá mú kí ayọ̀ yín kún. Ọjọ́ yìí dára púpọ̀ fún yín ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ Sagittarius. Iṣẹ́ á lọ dáadáa o, relationship yín náà lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni owó náà ṣeéṣe kó wọlé fún yín dáadáa lénìí. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ lérùkù Capricorn tá bí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ẹ ní láti kíyèsára dáadáa ní àyè ibi iṣẹ́, kí nǹkan tó máa bí kí ẹ fẹ́ ná owó àbí tó máa fẹ́ kọ́ ọ̀tá yín sí gbèsè Ọlọ́run ní jẹ́ kẹ́ rí o. Ẹ ṣe prayer lélẹ́yìí lórí tẹ́ bá jí láàárọ̀ kùtùkùtù, nǹkan tó máa iṣẹ́ tó máa da yín gbèsè Ọlọ́run ní jẹ́ kẹ́ gbà, kẹ́ má gbàṣẹ́ tá da yín gbèsè tá fún yín wàhálà ju bó ṣe yẹ lọ. Irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní o. Kò ṣe pé ẹ ti náwó lórí nǹkan kan ní orí ibi iṣẹ́ tí nǹkan yẹn máa tún wá fẹ́ dàbí ìgbà pé ó tún nídìí kí ẹ tún ná àtúná owó lé lórí lọ́tùn ló sì yẹ kí ẹ sára dáadáa lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí à ń kánjú ṣe nǹkan, ẹ farabalẹ̀ lórí nǹkan kíkan tẹ́ bá rà, ìbàjẹ́ material kan lẹ fẹ́ rà, ẹ yẹn mọ̀ pé tẹ́ bá lọ ra fake material sí iṣẹ́, tẹ́ bá ṣiṣẹ́ lọ́wọ́ dàbí ìgbà pé ta ló ní kí n ra kínní, a tún fẹ́ jẹ́ kẹ́ tún fẹ́ lọ original. Ẹ farabalẹ̀ ronú jinlẹ̀ dáadáa ní ààyè iṣẹ́ àti nǹkan tẹ́ fẹ́ kówó lé lórí lọ́jọ́ tòní. Ẹ má náà àpàrà rárá lọ́jọ́ tòní. Ó dára tẹ́ bá ti fẹ́ kówó lórí nǹkan kẹ́ sọ dìgbà míì pé bóyá tó bá dọ̀là bọ́túnla kí n ṣe, títí ọ̀la bọ́túnla gbé lè tá à ń sọ yìí náà àti kásẹ̀ ńlẹ̀ effect yẹn ò ní wáyé mọ́. Ọjọ́ tòní ẹ kíyèsára láàyè ibi iṣẹ́ oníràwọ̀ Capricorn. Ẹ má báyàn ní fàǹfà níbi iṣẹ́, ẹ má báyàn ní issue níbi iṣẹ́, kọ́ má lọ wópin yín, kọ́ má lọ dá wàhálà lẹ́sìn yín lọ́rùn. Ẹ sì ṣọ́ra pẹ̀lú àwọn tẹ́ ń gbà sí iṣẹ́ náà, kọ́ má lọ ṣe nǹkan tó ṣe pé fẹ́ bí kí ẹ fẹ́ tún ná owó dáadáa níbi iṣẹ́ tàbí kọ́ fẹ́ lọ baṣẹ́ jẹ́ fún yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀ níbi iṣẹ́, káwọn èèyàn fẹnu rere wí ti yín níbi iṣẹ́ ló dára lọ́jọ́ tòní. Kọ́lọ́ tòní lè dára kó lè sunwọ̀n. Iṣẹ́ wa lè rí bákan látàrí pé stress lè fẹ́ pọ̀, nǹkan kan lè fẹ́ stress yín níbi iṣẹ́ lénìí, ṣùgbọ́n relationship ẹ̀yin àti olólùfẹ́ yín kò ní sí wàhálà. Ire owó náà ṣeéṣe kó fẹ́ mẹ́hẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní torí àwọn kan tí a fẹ́ gbowó lọ́wọ́ yín lè fẹ́ wáyé lọ́jọ́ tòní dáadáa. Ẹ kíyèsára dáadáa púpọ̀. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tí ó gbà kíyèsára dáadáa òun ló jẹ́. Ẹ̀yin tó ṣe pé ẹ fẹ́ rìnrìn àjò travel delay lè wáyé fún ọ̀pọ̀lọpọ̀ yín ní ọjọ́ tí tòní o. Delay lè wáyé lórí ìrìn àjò fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá yín ní ọjọ́ tí tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ má gbàmọ̀ràn ẹnikẹ́ni lò lọ́jọ́ tòní. Èèyàn lè fún yín lámọ̀ràn pé lábájá jẹ́ ẹ̀kọ́ kíní ìbòye máa lọ lélẹ̀. Ẹ kíyèsára dáadáa fún fẹ́ni bẹ́ẹ̀ ní ọjọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní jẹ́ tó ṣe pé kò dára rárá kẹ́lẹ́ ń ṣàyànjú hàn sí nǹkan tí ó kàn yín rárá o. Ẹ mo fẹ́ fi mọ̀ kankan ni, mo fẹ́ fi gbá research nípa kankan ni. Ẹ má tọpinpin nǹkan kíkan rárá lọ́jọ́ tòní, kó má bàa ṣàkóbá fún yín o, kó má bàa bí kí àwọn èèyàn ṣe yín lẹ́nu tàbí kí wọ́n ṣe nǹkan tó ṣe pé àfẹ́ ti yín ní ọjọ́ tòní, táfẹ́ àfẹ́ ti múdùn yín tàbí kí wọ́n lọ máa wojọ́ ọ̀tá yín ní àbúrú. Ọlọ́run jẹ́ kẹ́ rí ogun alárùká ní ọjọ́ tí tòní. Kí ẹ kíyèsára, ẹ sì má le koko mọ́ nǹkan ju bó ṣe yẹ lọ. Ẹ má ṣèṣe ń pé kíní yìí o ìtọ̀dọ̀ tèmi ni àfi tí n bá dì mú gbọ́ngbọ́n. Mo nígbàgbọ́ nínú kíní. Ẹ má bẹ̀lẹ́kẹ́ni ní àríyànjiyàn tó lágbára ní ọjọ́ tòní torí àríyànjiyàn yìí lè bí argument tó lè ní agbára díẹ̀ tó lè fẹ́ affect reputation yìí gan ní ọjọ́ tí tòní. Kí ẹ kíyèsára dáadáa. Ẹ̀yin tẹ́ ń rìnrìn àjò yìí ní ò dára láti fi travel rárá o. Travel lénìí kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ojú ọ̀nà ní ọjọ́ tòní. Fún oníràwọ̀ Aquarius ẹ jìnnà sí travel ọ̀nà jíjìn ẹ jìnnà sí, kó má bí nǹkan tó ṣe pé àwọn èèyàn máa fẹ́ máa ní àdẹ̀ǹpìtì Ọlọ́run jẹ́ kí ẹ rí irú kan bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Ọlọ́run jẹ́ kí ẹ rí nǹkan tó máa fi ní ìkúnlẹ̀ abiyamọ Ọlọ́run ṣàánú, Ọlọ́run jẹ́ kó tètè fílẹ̀ kíní kan. Ọlọ́run jẹ́ kí ẹ rí wọn ní kò yín mọ́rógà. Ajínigbé ò ní jí yín gbé láṣẹ Èdùmàrè. Travel ọ̀nà jíjìn tó bá ti kú òní àyíká yín tí ò ju bí tẹ fẹ́ gbọ́kadà 100 naira 200 naira lọ, ẹ jìnnà sí irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ skip ìrìn àjò èyíkéyìí di ọjọ́ míì. Èní ò ń ṣọjọ́ ìrìn àjò rárá. Issue wà dáadáa ní orí ìrìn, issue tó lè fa ikú fún ọ̀pọ̀lọpọ̀ táyé gan ó lè wáyé ní orí ìrìn ní travel ní àsìkò yìí. Ẹ kíyèsára dáadáa, ẹ kíyèsára púpọ̀ ẹ̀yin oníràwọ̀ Aquarius. Nípa ọ̀rọ̀ iṣẹ́ fẹ́yìn tẹ́ bá lọ fi iṣẹ́ lénìí ó ṣeéṣe kí iṣẹ́ lọ dáadáa, ṣùgbọ́n ẹ má yá làákàyè onílàákàyè lò bí báyìí rẹ̀ ṣe nǹkan yín ní kẹ́ ṣe. Ẹ má ṣèṣe ń pé ọgbọ́n lágbájá mo fẹ́ lo ọgbọ́n tàbí mo fẹ́ lo olè àfẹ́ tí yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ó lè lọ dáadáa ní ìwọ̀nba díẹ̀ tí ẹ bá fi ọgbọ́n ṣe, tí ẹ mú sùúrù lò, tí ẹ sì tún ṣe ọgbọ́n àgbọ́njù náà pẹ̀lú tẹ́fẹ̀lẹ̀ ṣe dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ sì ṣe prayer kí Olódùmarè kó kọ́ yín mọ̀ ṣe dáadáa nípa relationship náà á lọ dáadáa níwọ̀nba
bó ṣe yẹ kí ó lọ. Nípa ọ̀rọ̀ owó náà ṣe ṣe kí ire owó náà kí ó wọlé níwọ̀nba bó ṣe yẹ kó wọlé. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ mítíìkì Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, kò sí ìṣòro rẹpẹtẹ rárá lọ́jọ́ tòní. Àárín ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín á gún régé lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní ìfọ̀rọ̀wérọ̀ kan láàrin ẹ̀yin àti ẹni tó dàbí àná sí yín ní ọjọ́ tòní, tàbí kó ṣe pé relationship yín ó lè tún fẹ́ tight lọ́jọ́ tòní kẹ́gbọ́n ara yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé kò sí issue rẹpẹtẹ rárá. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín ráwọn àǹfààní kan jẹ gan lọ́jọ́ tòní, tó ṣe pé àǹfààní lè wáyé níwà pé nǹkan tó kàn lélẹ̀ lára nǹkan tá a pín, nǹkan tá a ti jọ fowó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ̀, àǹfààní ẹ̀ lélẹ̀, tẹ́tẹ́ lélẹ̀, tẹ́tẹ́ ẹ jẹ lọ́jọ́ tòní, èrè kan wọlé láti bí géèmù tata, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kí ẹ rá àǹfààní ẹ̀ lọ́jọ́ tòní. Tàbí kí opportunity wọlé fún yín, opportunity tó bá ti wọlé fún yín ẹ grab ẹ̀ dáadáa. Á jẹ́ tó ṣe pé á jẹ́ àjẹmọ́nú fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ ìpè padà wá lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó dára láti fi ronú jinlẹ̀ nípa ọ̀nà wo mo fẹ́ gbé gbà. Ṣé nǹkan máa yí padà fún mi? Ṣé nǹkan máa lọ dáadáa fún mi? Kẹ́ fi gbégbèsẹ̀ lórí pé ayé mi gbọ́dọ̀ yí padà sẹ́. Bẹ́ẹ̀ sì làwọn ìwà tẹ́ bá tún wò pé ìwà yìí ni ìwò dáadáa níbí, ìwà ikú díẹ̀ káàtó, ẹ try láti ronú jinlẹ̀ lé lórí láti change àwọn ìwà kọ̀ọ̀kan tí ẹ ń wò pé ìwà yìí ò dára tó, ìwà yìí ò sunwọ̀n tó kí ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ tún lè fi ní upgrade àwọn nǹkan tẹ́ ń ṣe, bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, bóyá àwọn machinery tẹ́ ń lò kẹ́tù ṣàtúnṣe ẹ̀ kẹ́tù wò pé nǹkan tuntun mo tún lè ṣe, àbí ká dọ́ọ̀tì àbí ká sáfíìsì ẹ̀ dáadáa lénìí. Ẹ lè fi upgrade ara yẹn, ẹ lè fi upgrade iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, kò sí wàhálà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 lọ́sàn jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Iṣẹ́ lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó ṣe ṣe kó wọlé fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo olùfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Yín tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹni tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.